tí wọ́n ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n yìnbọn fún ọba aládé yìí náà ṣùgbọ́n ìbọn náà kò wọlé sí ọba aládé náà lára kí wọ́n tó fọ́ kínní. Yorùbá ẹ jẹ́ ká sokun ṣòkòtò wa lé dáadáa o nítorí ohun tó ń ṣẹlẹ̀ yìí ó gba àkíyèsí púpọ̀. Kò jẹ́ tuntun mọ́ wípé ìròyìn yàjóyàjó ló fìdí rẹ̀ múlẹ̀ wípé ọba aládé tìlú Àgámọ̀ ní ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ọba Kẹ́hìndé Falodun ni àwọn agbébọnrin ti ṣe ikú pa. Ọ̀pọ̀ àwọn èèyàn gbàgbọ́ wípé àwọn Fúlàní agbébọnrin ni wọ́n ṣiṣẹ́ láabi yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọjọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí ni wọ́n gba ẹ̀mí lẹ́nu ọba aládé yìí níbi tí ọba náà ti yarí kanlẹ̀ mọ́ wọn lọ́wọ́ wípé wọn kò lè rí òun jí gbé lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ láti inú ìlú náà wípé àwọn mẹ́wàá ni àwọn agbésùmọ̀mí agbébọnrin yìí tí wọ́n kọlu ààfin ọba aládé náà ní ìgbìyànjú wípé wọ́n fẹ́ jí gbé lọ ṣùgbọ́n ọba aládé náà kọ̀ láti tẹ̀lé wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ọ̀pọ̀ ìgbà tí ọba aládé yìí yarí ni àwọn arábí yìí yìnbọn fún ọba aládé náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ ọ̀pọ̀ ìgbà tí wọ́n yìnbọn fún ọba aládé yìí náà ṣùgbọ́n ìbọn náà kò wọlé sí ọba aládé náà lára kí wọ́n tó fọ́ kínní tó wúwo kí wọ́n tó fọmọ lórí tó fi yọrí sí ikú gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jímọ̀ sọ di mímọ̀ pé lótìtọ́ àti lódodo ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o àti wípé iṣẹ́ ìwádìí ló ti ń tẹ̀ sí ọwọ́ iwájú wọn ni ìgbìyànjú náà ló sì ń lọ lọ́wọ́ láti rí pé wọ́n rí àwọn agbésùmọ̀mí agbébọn yìí rí mú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé òkú ọba aládé yìí tó jìnnà sí ibi tí wọ́n ti gbé kí wọ́n tó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti gba ẹ̀mí lẹ́nu ọba aládé yìí. àkẹ́rẹ́ lọ ní kẹ́ má torí mi kẹ́ àjà ló ní ẹ má torí mi jà àparí tọ́lọ́run ọ̀dẹ ṣòkó ara ẹ̀ ní tàn jẹun tó bàbá tó bí ń lọ́mọ tọ̀rọ̀ mo kí yín o gbogbo ọmọ Nàìjíríà mo sì kí yín gbogbo ọmọ Ondo State mo kí yín o mo kí yín tọ̀ṣọ́ mo kí yín tológun mo kí yín o gbogbo ìjọba Nàìjíríà mo sì kí yín o ọ̀gá ọlọ́pàá mo kí ọmọ ẹ̀dẹ́mà nílùú Ìjẹ̀wò Èkìtì báyé bá ń jáyé ọ̀ ní kàn bínú Ọlọ́run ọ̀ sì ní kàn bínú ọmọ ènìyàn ọmọ ẹ̀dẹ́mà ó gba ará ìlú Àgámọ̀ mo kí yín o ẹ sì kú dárò ọba wa ọba Kẹ́hìndé Falodun ọba ti ìlú Àgámọ̀ Adédòkun the first ó ṣe ni láàánú púpọ̀ wípé ọba wa ti rí wàlẹ̀ àṣà ọba wàjà kì í ṣe ohun tó dùn mọ́ wa nínú gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní ikú tó ń pojú bẹ́ẹ̀ ni wọ́n ní òwe nípa fún ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yìn àgbà ọba Kẹ́hìndé Falodun Adédòkun the first ọba ti ìlú Àgámọ̀ èyí tó rí wàlẹ̀ àṣà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí lóde àná yìí ó kọjá ẹgbẹ́ ẹni lọ ìkan wọn ní ikú tó ń pojú bẹ́ẹ̀ ni òwe nípa fún ni èyí kọjá ojú bẹ́ẹ̀ ni lọ ọba Kẹ́hìndé Falodun yàtọ̀ sí wípé bàbá jẹ́ ọba bàbá tún jẹ́ oníṣègùn tó gbójú ẹ bèrè lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́mà àwa tá a mọ bàbá a mọ̀ wípé oníṣègùn ni bàbá tí bàbá sì ń ṣiṣẹ́ ìtòsílẹ̀ fún àwọn ènìyàn Elémùrè Ògúnyẹmí ó kọ nínú orin rẹ̀ wípé ó ní Adédòkun the first agẹṣinjáwé ifá bàbá tá ẹ bá dọ̀run kẹ́ ẹ ṣe èrò ọ̀nà pẹ̀lẹ́ ẹ bá mi kí ẹ̀gbọ́n yín kò kú mọ́ ẹ bá ń kí ọ ọmọ ẹ̀dẹ́mà mo kí ọ nítorí wípé àmọ́ bọ́ ìwà tí bàbá ṣe jẹ́ mo rọ̀ ọ́ pẹ̀lẹ́ ọmọ ẹ̀dẹ́mà mo rọ̀ ọ́ ṣọkàn ọkùnrin o òkú ń sunkún òkú gbogbo wa là ń sunkún ara wa gbogbo wa la sì máa kú ọjọ́ tá a máa kú là ò mọ̀ ikú tó máa pa wá a kò mọ̀ níbi tá a máa kú sí ọba Èdùmàrè ó fìyẹn ṣe àgbà wa ṣùgbọ́n mo fi àkókò yìí pé gbogbo ọmọ Nàìjíríà ká ṣọ́ra o ìjọba Nàìjíríà ẹ má wò wá ràn tí kú bá lè wọlé tó gbé odidi ọba ìlú kan ọba tó tún jẹ́ wípé kì í ṣe ọba lásán oníṣègùn ni bàbá tí kú bá lè wọlé tó gbé odidi ọba oníṣègùn kí ni kí àwa tá ò míwé tá àmì gbò kí ni ká wá ṣe ìjọba Nàìjíríà ẹ gbà wá mò ń ṣe eléyìí ní ohun ọmọ ẹ̀dẹ́mà nítorí wípé ọmọ ẹ̀dẹ́mà àti bàbá sọmọ ni wọn ikú mú ọba wa Kẹ́hìndé Falodun Adédòkun the first ikú mú lọ́wọ́ bàbá wàjà kábíyèsí wàjà o ìjọba Nàìjíríà ẹ gbà wá ṣé báyìí láti máa bá lọ ìjọba Nàìjíríà ẹ gbà wá ìjọba Nàìjíríà gbogbo ènìyàn ará ìlú Àgámọ̀ mo kí yín o ẹ sì kú dárò ọba wa tó wàjà ìtàn fi yé wa wípé ọba Kẹ́hìndé Falodun ti jẹ ọba nígbà tó ti wà ní ọmọ ọdún 16 ó kéré jọjọ tí ọba ti jọba ọba tó ti pẹ́ ṣùgbọ́n kọ́lọ́hún tu àwọn ẹbí ọba nínú kọ́lọ́hún sì tu àwa ènìyàn ọba nínú pẹ̀lú ọmọ ẹ̀dẹ́mà kọ́lọ́hún sì tu ọ nínú pẹ̀lú ṣùgbọ́n mo pe ìjọba ilẹ̀ Nàìjíríà mo pe ìjọba ìpínlẹ̀ Ondo àwọn ọ̀gá ọlọ́pàá mo pè yín o ẹ̀yin ọ̀gá fìjìláńtẹ́ mo pè yín o ẹ̀yin ọ̀gá àmọ̀tẹ́kùn mo pè yín o ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò èyí tí ń dojúkọ ìpínlẹ̀ wa mo rawọ́ ẹ̀bẹ̀ nítorí wípé
bí kú bá lè wọlé tó gbé odidi ọba kí ni àwa tá kì í ṣọba kí ni ká sọ. mo rọ̀ yín pẹ̀lẹ́ ọmọ ẹ̀dẹ́mà mo sọ yín mo dúró náà o. Yorùbá kí leléyìí. Bákan náà wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ìbílẹ̀ bíi àwọn ọdẹ àmọ̀tẹ́kùn ni wọ́n ti ń ṣèrànlọ́wọ́ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti máa wọ inú àwọn igbó lọ́lọ́kọ̀ òjọ̀kan ní ìgbìyànjú láti rí ọwọ́ tó àwọn aráabí yìí tí wọ́n gba ẹ̀mí lẹ́nu ọba aládé yìí lójijì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀. Wọ́n ní kò pẹ́ tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní agbègbè Ayédè ní ìjọba ìbílẹ̀ bákan náà tí wọ́n jí arábìnrin aláboyún kan gbé ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Mary Jésù Láyọ̀mí kí ó tó di wípé wọ́n filẹ̀ lẹ́yìn tí wọ́n gba owó ìtúsílẹ̀. Wọ́n ní eléyìí ló ti ń di gbọmọgbọmọ ní ìpínlẹ̀ Ondo látàrí èyí tí wọ́n tún ṣe lẹ́yìn tí wọ́n gba ẹ̀mí lẹ́nu ọba aládé yìí. Gunmen have abducted and killed a traditional ruler, Oba Kehinde Jacob Falodun of Alagamo of Agamo community in Akure North local government area of Ondo State. Police authorities in the state said 6 armed men stormed the traditional ruler's residence on Wednesday and took him away. The spokesman of the Ondo State Police Command, Abayomi Jimo, in a statement said information received at the division at about 7:50 p.m. from a community leader, High Chief Ajewole Clement of Newtown, Itagbolu, indicated that approximately 6 armed men stormed the residence of the monarch, forcibly took him from his compound and fled the scene. The victim was later found a few meters away with gunshot wounds. He was confirmed dead at the scene. The Ondo State Police Command disclosed that a team of police detectives have since been deployed to the area to beef up security and possibly apprehend the killers of the monarch. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.